بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run tí ó tún ní kí a lè jókòó báyìí fún àti ìjọ máa ṣe àyẹ̀wò ọ̀rọ̀ lórí fiqhul mu'amalat al-maliyya kí Ọlọ́run bá kí ó ṣe àlékún àgbọ́yé wa. Ẹlùgbọ́n mi lápọ̀lẹ́ èyí tá a fẹ́ jọ yẹ̀wò ní alẹ́ òní insha Allah ta'ala yóò dá lórí hukum murafa'ati al-muhami fi qadaya al-amwal ar-ribawiyya. Ǹjẹ́ ní ó dá kí èèyàn máa jẹ́ onírànlọ́wọ́ fún bí wọ́n ti kọ̀lẹ́kìtì owó rìbá. Ẹnìkan yá èèyàn lówó èlé sógúdí ogójì àmọ́ àwọn ènìyàn yóò fẹ́ san owó yìí. Ẹnìkan wá ní pé èèyàn mi láti báyé gba owó ìjọ lọ́mọ ní ti báyé gbàjọ. Ó jẹ́ èèyàn lásán ni o àbọ̀jẹ́ bí lọ́ọ̀yà. Ṣé ó tọ́ kí lọ́ọ̀yà kan tó jẹ́ mùsùlùmí kó lọ máa jẹ́ agbẹjọ́rò fún ọ̀rọ̀ owó rìbá láti bá ẹni tí ń yá ẹ̀rọ owó rìbá láti bá gba owó? Ó jẹ́ èèyàn kan ní o àbọ̀jẹ́ báǹkì ní o. Kí ni àti àwọn àfáà tí wọ́n kọ sílẹ̀, kí lọ̀rọ̀ tí Islam tó sọ sílẹ̀ yìí? Èèyàn ọmọ ìyá mi a ti mọ̀ yìí pé rìbá ó jẹ́ èèwọ̀ tí Ọlọ́run Subhanahu wa ta'ala sí alọ́wọ́ rẹ̀ pé ká fi tó jẹ mọ́ rìbá sí ká fi sílẹ̀. Àti mẹ́nu bá tọ́jú mọ́rọ̀ rìbá níbi tó pọ̀ ní ọ̀rọ̀ tó ṣáájú lọ. A sì ka ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam náà tí ó sọ fún wa nínú rẹ̀ ní ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé tí ó wọ́ wípé la'ana Rasulullah sallallahu alaihi wasallam akila riba wa mukilahu wa katibahu wa shahidayhi qala hum sawa. Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé kí ọlọ́ọ̀bá kó mú jìnà sí, ọlọ́ọ̀bá yóò mú jìnà sí kẹ́ò, ọlọ́ọ̀bá yóò mú orú ẹni bẹ́ẹ̀ jìnà sí kẹ́ò táa ní ẹni tí máa jẹ owó èlé, àtẹni tí ń wọ́nà kí èèyàn máa jẹ́, àtẹni tí ń ṣe akọ̀wé owó èlé, àti ẹni tí ń jẹ́rìí sí. Ẹ̀yọ́n mọ̀ yá mi, ẹ bá wá sọ yí pé òun fẹ́ jẹ́ ẹni tí ó máa bá wọn gba owó èlé, wọ́n fẹ́ máa bá kọ̀lẹ́kìtì owó lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n yáwó èlé, àbọ̀bẹ́ bá wọ́n náà bí wọ́n ti rówó èlé wọn gbà, bí wọ́n ti rówó tí wọ́n yá fáwọn èèyàn lólè bí wọ́n ti rí gbà. Ẹ bá jẹ́ pé ó ń dìde sírò eléyìí, ó jẹ́ èèyàn kan lásán ni o àbọ̀jẹ́ lọ́ọ̀yà ni o. Irú ẹni bẹ́ẹ̀ ti wọnú ìpè tí Ànábì àsálàm tó sẹ́ pé ọmọ òkèlà kódà kọ́lọ̀ ọmọ orú ẹni bẹ́ẹ̀ jìnà sí kẹwọ́ ẹni tó jẹ́ pé tó ń wọ́nà káyọ̀ máa jẹ́ rìbá. In tó dáa fún mùsùlùmí tó bá jẹ́ pé ró ilé ìbá bá lọ gbérò ilé ìbá oníkan sàlàyé fún pé ìmẹ́wò lè báyé gba owó yín o ṣùgbọ́n rìbá bẹ̀ ẹ̀yọ̀ndá rẹ̀ fún wọn ẹmọ́ pèrè rìbá bẹ̀. Tí a bá gbà bẹ́ẹ̀ jazakallahu khairan dára ló fẹ́ sí. Àmọ́ táyé pé ó tó bá gba gbogbo tí a ní ọgbọ́n gba owó èlé àtowó tí a lẹ́tọ̀ láti gbà ní ìtọ́jọ́ ọ̀yàn fún ẹnikọ́ pé ò sí irú ẹ̀ torí pé tọ́ bá lọ́wọ́ sí irú ẹ̀ kódà bó ní ju gbólóhùn lásán lọ pé ẹ̀sẹ̀wó lámarí ó ti wọnú ọ̀rọ̀ tó rọ̀bà sọ́nà tààrà sọ fún ayé pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ẹ máa wọ́nà bẹ́ẹ̀ ti máa ràn lọ́wọ́ lórí dáadáa ní o àti tí ọmọ lékún yí máa ní yí tí ọmọ jẹ́ kẹ́ páyọ Ọlọ́run. Ẹ má jẹ́ tí ọmọ ràn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìmọ̀ kọjá àlà. Ẹ̀ṣẹ̀ ní rìbá jẹ́ ìwọ́dọ̀ mọ́ jẹ́ tí ó máa ràn ìlọ láti jẹ́ pé wọ́n máa gba rìbá àbí láti máa fáyà pé wọ́n sanwó rìbá tí wọ́n jẹ. Eléyìí kò bójú mu. Ó fi jẹ́ pé ẹmọ ìyá mi ẹ gbọ́dọ̀ ṣọ́ra níbi àwọn ọ̀nà tí èèyàn máa gbà jẹ. Tí ẹ̀bọ́n tí wọ́n gbéṣẹ́ bá lọ́ọ̀yà kan wípé bá ní afẹ́kọ̀ọ́ bá ní gba ẹ̀tọ́ wa, ẹ̀tọ́ tí wọ́n ní láti gbà kò sí lè mẹ́ o. Èlé ṣẹ̀tọ́ fún òyìn o, ìwọ ní ilé o. Ẹni tí wọ́n bá fún kó gbọ́dọ̀ dá padà.